Ìjìyà ńlá dúró de ẹni tó bá jí tàbí ba dúkìá ìjọba jẹ́. Adeleke kìlọ̀ fáwọn òṣìṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti kìlọ̀ fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà láti má ṣe dúkìá ìjọba báṣubàṣu. Ó ní ìjìyà ńlá dúró de ẹni tí ajere irú ìwà bẹ́ẹ̀ bá ṣì mọ́ lórí. Bákan náà ló tún kìlọ̀ fún àwọn tó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sínú ilẹ̀ tó jẹ́ tìjọba láti tètè mọ̀ pé bí ẹni tó yín gbàdo sẹ́yìn gba ní ìwà tí wọ́n wù ọ̀hún òfo ló sì bàdé. Níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí Ọ̀ṣun State Asset Management Agency ṣàgbékalẹ̀ rẹ̀ nílùú Òṣogbo lọ́jọ́ Thursday tó kọjá ni gómìnà ti ṣèkìlọ̀ yìí. Adeleke, ẹni tí kọmíṣánná fún ọ̀rọ̀ ètò gbogbo nílé ìjọba Ṣọlá Ajé-Ìgbé ṣojú fún, ṣàlàyé pé ojúṣe gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni láti dáàbò bo dúkìá ìjọba tó wà nílé tàbí lẹ́yìn odi nítorí ọjọ́ iwájú. Ajé-Ìgbé sọ síwájú pé kí ẹnikẹ́ni tó bá kọ́ ilé sórí ilẹ̀ tó jẹ́ tìjọba tètè mọ̀ pé wíwó ni ìjọba yóò wó irú ilé bẹ́ẹ̀ lulẹ̀ bó pẹ́ bóyá.